mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé níbikíbi tí ẹ bá ti láǹfààní láti máa wò mí láti máa gbọ́ mi. Mo kí yín pé kú iṣẹ́ kú àtàárọ̀. Mo kí gbogbo apá kú múra òpin ọ̀sẹ̀. Àní mọ̀ bànújẹ́ lágbára Ọlọ́run. Gbólóhùn kan bẹ tí Yorùbá máa ń pè. Ẹ bí mi pé bó ni wọ́n ṣe pé Yorùbá ronú. Yorùbá ronú. Olúgbénga Adébóyè of blessed memory. Ọkùnrin kan gbà kan Yorùbá ronú. Bó dẹ̀ fẹ́ mọ ronú. Ó ní pé òun gbọ́ ṣá. Bọ́rọ̀ ìbájájo ẹ̀ lójú tán. Now lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nígbà tó minú bẹ̀rẹ̀ sí ní kọ wá pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, àwọn tí ò ṣẹlẹ̀ rí tàbí ká sọ wípé nítorí tí ń ṣẹlẹ̀ látọdún mọ́dún sẹ́yìn táwọn bàbá wa gbìyànjú láti dẹ́rọ̀ rẹ̀ láti paná ẹ̀ tó jẹ́ wípé nítorí ṣẹlẹ̀ lórí àwọn bàbá wa ó tún padà ń ṣẹlẹ̀ lórí àwa náà. Mo wá wò ó wípé ta la fẹ́ di ẹ̀bi ọ̀rọ̀ irú, àwa ni àbáwọn tí wọ́n fẹ́ gbé kàn wá. Mo wá ní bí wájú ọba ṣe lọ gẹ́gẹ́ bí àṣà Yorùbá, wọ́n ní ẹ̀yìn ó ṣe padà sí. Wọ́n ní bẹ́ẹ̀ Yorùbá mọ ibi tí ń lọ ó yẹ kó mọ ibi tí ti ń bọ̀. Ìdí ni pé òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà especially nílẹ̀ Yorùbá, báwọn èèyàn bá sọ̀rọ̀, ẹni tí ó fi rẹ̀ wé Awólọ́wọ̀, ẹni tí yóò sọ pé alátìlẹ́yìn Bọ́lá Ìgè lòun, ẹni tí yóò sọ pé ó ń kọ́ sí òṣèlú lẹ́yìn Awólọ́wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àkíyèsí tá a ṣe ni pé ìgò ojú ni wọ́n fi ju Awólọ́wọ̀, fìlà ni wọ́n fi ju Awólọ́wọ̀, ọgbọ́n inú wọn, òye, èròǹgbà wọn, ìlépa wọn kò jọ tó bá fẹ́ mi, kò jọ ti Jeremiah Oyèníyì ọkọ̀ Dídí Olú, because àwọn ìbéèrè kan bẹ tó yẹ ká béèrè lọ àwọn olóṣèlú lẹ̀ yìí lónìí, bóyá àwọn tó jẹ gómìnà àbáwọn tó ń jẹ́ sẹ́nétọ̀ láti ilẹ̀ Yorùbá tàbáwọn tó ń sojú wa nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin Àbújá tàbáwọn tó jẹ́ pé àwọn ni wọ́n wà nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀, tá a bá béèrè lọ wọn pé láti ìgbà tí wọ́n ti ń ṣòfin ọ̀hún kí láǹfààní tí wọ́n mú bá wa nílẹ̀ Yorùbá, láwa rán wọn létí pé àwọn àgbà olóṣèlú tí wọ́n ti sílẹ̀ wọ̀ tán ti filẹ̀ búra bí aṣọ tá à ń kan sára sí lónìí, tá à ń pé akẹni wọn, tá à ń pé wọ́n ti gbìyànjú, tá a dẹ̀ ń sọ wípé ipa tí wọ́n là á lẹ̀ là ń tọ̀ lónìí. Yorùbá ní àṣélẹ̀ làbọ̀ á bá, àríṣe laríkà, àríkà ní bàbá àrègún, bẹ́ẹ̀ èèyàn bá sun sọ́nà lálọ yóò bá ìsinsin nígbà tí bá ń padà bọ̀. Yorùbá tó máa sọ̀rọ̀ kan pé torí oore la ṣe é ṣìrègún, bí ọba sóore kò ní ṣìrègún, bó oore bá fẹ́ wọgbó ìrègún la fi fà padà. Nílẹ̀ Yorùbá oore wá fẹ́ wọgbó látàrí wípé à ń fi ọdún yedún ni, ọdún mẹ́rin mẹ́rin là ń yàn àwọn èèyàn sípò, yálà àwọn tó ti wà nípò òṣèlú tẹ́lẹ̀ là ń padà yàn síbẹ̀, tàbí àwọn ẹ̀jẹ̀ tuntun là ń yàn sípò òṣèlú. Ní tí wọ́n fẹ́ ṣe fún wa kò fi gbà kan rí ṣe dandan lọ́kàn wọn. Àǹfààní tí wọ́n fẹ́ lọ jẹ nípò òṣèlú làwọn ń lé, ọrọ̀ ayé tí wọ́n fẹ́ sáré kó jọ lójó lórí ẹ̀mí wọn, lójó lórí èrò wọn, làwa ni ẹjẹ́ àṣìrègún lé wọn lórí. ìdí ni pé àwọn tí wọ́n láwọn ń wò láwòkọ́ṣe, àwọn tí wọ́n pè ní bàbá àwọn nínú òṣèlú, àwọn tí wọ́n pè lọ́gá àwọn nínú òṣèlú, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ṣe é lẹ̀ fún wa. Now tá bá padà sásìkò àwọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀, mo ń sọ̀rọ̀ nípa gbogbo àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá pátápátá, àwòkọ́ṣe ló yẹ kí wọ́n jẹ́. ìdí ni pé àwòkọ́ṣe ni wọ́n sọ pé àwọn ń wò, ká wá béèrè lọ wọn
pé àwòkọ́ṣe ìwo gan ni wọ́n wò because àwọn bàbá wọn tí wọ́n láwọn ń tẹ̀lé oríṣiríṣi nǹkan amáyédẹrùn ni wọ́n gbé wọ ilẹ̀ Yorùbá wá oríṣiríṣi nǹkan ìdàgbàsókè ni wọ́n múlẹ̀ wọlé Yorùbá wá lára ẹ̀ òun náà ni iṣẹ́ ọ̀gbìn iṣẹ́ àgbẹ̀ aládàá-ńlá níbi tí wọ́n ti ní ilẹ̀ oko sáré oko tọ́pọ̀ rẹpẹtẹ bó ṣe wà nípínlẹ̀ Èkìtì ló wà nípínlẹ̀ Oǹdó ló wà nípínlẹ̀ Ọ̀yọ́ ló wà nípínlẹ̀ Ògùn láyé ìgbà náà káàkiri ni wọ́n ní àwọn olóṣèlú àná ọ̀hún ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní dára máa kọ́lé àpèwáwò àwọn ilé tá ń pè nílé àwòsífìlà wọ́n sọ̀rọ̀ nípa àwọn ilé gíga alágbèéká láìmọye ẹjẹ́ àmú Cocoa House bí àpẹẹrẹ wọ́n pè é ní 25-story building kí ni wọ́n fi kọ́ kò ń sówó epo bẹtiróòlù kì í sówó epo rọ̀bì kì í sówó crude oil owó tí wọ́n rí nídìí iṣẹ́ àgbẹ̀ ni ìdí inú tí wọ́n fi ń pè é ní Cocoa House láyé ìgbà tá à ń sọ yìí àwọn àgbà ń gbádùn orí oko wọn torí pé ìjọba ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí níra kòkó lọ́wọ́ àwọn àgbẹ̀ ń rówó ṣe nǹkan ìjọba ìwọ̀ oòrùn ń rówó ṣe nǹkan nínú ìjọba ìwọ̀ oòrùn ń bẹ̀ náà ẹ̀já ara àwọn olóṣèlú àsìkò yìí létí wípé ilẹ̀ Yorùbá tá ń pè ní south west of Nigeria tàbí southern part tàbá pè southern part àti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ra ṣùgbọ́n south west nílẹ̀ Yorùbá tàbí western region oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn làwọn àgbà tẹ́ pè lóṣèlú tẹ́ pè láwòkọ́ṣe yín ni wọ́n ṣe é lẹ̀ yìí in fact n tá a bá jẹ́ kó yé wa wípé western region ti ní television station tó jẹ́ àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà kì í ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà nìkan o before South Africa kí South Africa ó tó ní TV station rárá kí France ó tó ní television station I mean South Korea kí wọ́n tó ní TV station làwọn tẹ́ pè lágbà òṣèlú tẹ́lẹ̀ ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ni wọ́n ti mú TV station wálẹ̀ Yorùbá oríṣiríṣi nǹkan máyédẹrùn bẹ́ẹ̀ tó jẹ́ pé a lè fi gagbága pẹ̀lú àwọn ìlú òkè òkun azin bí àwọn European countries kọ̀ọ̀kan ní South West lè fi gagbága pẹ̀lú wọn pẹ̀lú ọgbọ́n òṣèlú ètò ìṣèlú tí kìí ṣe ọgbọ́n ìrẹ́nijẹ ọgbọ́n ìkódúkìá jọ láì mẹni tí yóò na ọ̀pọ̀ ọ̀nà yín ló ti ṣe gómìnà tó ti kú ṣebí lára yín ni sẹ́nétọ̀ tó kú sókè òkun lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a rí sẹ́nétọ̀ tí ń bẹ lẹ́wọ̀n ẹni tó wà lẹ́wọ̀n tí yóò sọdún mẹ́wàá lẹ́wọ̀n gbogbo ọrọ̀ ayé tó kó jọ ta ni yóò máa ná abájọ tí bíbélì fi sọ wípé aṣiwèrè ń kó ọrọ̀ ọjọ́ láì mẹni tí yóò ná gbogbo ọrọ̀ ayé tẹ̀ ń kó jọ yìí tẹ̀ ń fi ìyà jẹ aláìní tẹ̀ ń pọ́n wa lójú national cake lẹ́yìn ọ̀bẹ tì tẹ́ẹ̀kì rántí àwọn tó ń dìbò yàn yín àwọn tẹ́ẹ̀pì lágbà òṣèlú tẹ́ẹ̀pì láwòkọ́ṣe yín iṣẹ́ ìlú ló jẹ́ number 1 lórí ẹ̀mí tiwọn bí gbogbo ẹ̀ ò bá ṣojú wa a lè sọ ti iṣẹ́ àgbẹ̀ tí mo mẹ́nu lé lẹ́ẹ̀kan bàbá tó wá ní káfò fẹ̀rẹ̀ lára nǹkan tí àwọn àgbà olóṣèlú tẹ̀yìn sọ wípé àwọn ilẹ̀ ń wò gẹ́gẹ́ bí àríkọ́ṣe tí wọ́n ṣe ní South West àní ní Western Region òun náà lètò ẹ̀kọ́ ọ̀fẹ́ tó kárí ìtẹrútọmọ níbi tí ò ti sí yàtọ̀ láàrin ọmọ olówó àtọmọ mẹ̀kúnnù lásìkò tí public school tó nítumọ̀ tá bá ń sọ̀rọ̀ nípa ètò ẹ̀kọ́ ọ̀fẹ́
àwa gangan jẹ́ ẹni tó lè give testimony lórí ẹ̀. mo rántí dáadáa ń gbà yẹn kí wọ́n tó yọ ìpínlẹ̀ Ọ̀ṣun kúrò lára ìpínlẹ̀ Ọ̀yọ́, ìwé tá a fi kọ̀wé, exercise book àti big note ọ̀fẹ́ ni. textbook tá a máa kà nílé ìwé ọ̀fẹ́ ni. tó bá ti rí exercise book wa nípínlẹ̀ Ọ̀yọ́ blue cover ló máa ń ní. wọ́n á gbé máàpù Ọ̀yọ́ state sí lẹ́yìn, wọ́n wà kọ not for sale sísàlẹ̀. now tí ìwé rẹ bá ti tán, tó bá jẹ́ primary school, ìwé tó lò tó tán yẹn mú lọ sọ́fíìsì headmaster, wọ́n á fún ọ ní big note míì tuntun. bó bá ti wọlé sí kíláàsì kan, gbogbo ìwé tó máa lò ní kíláàsì yẹn tó jẹ́ textbook wọ́n á kó fún ẹ ọ̀fẹ́ ni. wọ́n á dẹ̀ sọ fún ẹ pé má kọ orúkọ sí o. àwọn pépà tá a bá fi ráàpẹ̀ lẹ́yìn ńlá kọ orúkọ wa sí. tàbá dẹ̀ ti fẹ́ kó ní kíláàsì yẹn, gbogbo ìwé yẹn bí wọ́n ṣe kó fún wa náà lákò kalẹ̀, àwọn tí ń bọ̀ lẹ́yìn wa máa rí lò. ṣùgbọ́n tá a bá wá ní ká wò ó láyé ìgbà yẹn, kò sí kíláàsì kan tí atẹ́gùn ṣèṣì gbé páànù orí ẹ̀ lọ. ìdí ni pé maintenance wà fún gbogbo àwọn ilé ẹ̀kọ́. láyé ìgbà náà à ń jẹ́ǹjẹ́ gidi nílé ẹ̀kọ́ o, nílé ìwé yes, àti primary àti secondary school. tán bá gbóúnjẹ wá, ó láwọn olùkọ́ tí wọ́n ti yàn síbẹ̀, ìyẹn àwọn head teachers. àwọn ló máa lọ kọ́kọ́ wo oúnjẹ, so lépo lórí, ṣé yọrí ọ̀pọ̀ jù, sátárì ọ̀tá jù, sóúnjẹ ọ̀hún fanimọ́ra, ní oúnjẹ tá a fẹ́ jẹ lásìkò jáde ìjẹun. àwọn ìyá wa tí wọ́n ń gbóúnjẹ wá léèwé ọ̀hún, wọ́n á wà ní mímọ́ tónítóní, ètò ìmọ́tótó wà. láyé ìgbà yẹn ìbẹ̀rù ń bẹ léèwé, àwọn olùkọ́ máa gbọ̀n jìnnìjìnnì, ẹ la ìfẹ́ wá o, ẹ la ìọ̀fẹ́ wá o. láyé ìgbà náà reverse is the case. tabaníká yẹ ẹ̀yin tẹ́ ẹjọ́ lóṣèlú lásìkò yìí wò, látòrí gómìnà dórí sẹ́nétọ̀ dórí house of rep members dórí àwọn asòfin nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ dórí àwọn commissioners, because ọ̀pọ̀lọpọ̀ àwọn iléèwé tá a lọ ń gbà náà àti primary o àti secondary o, number one àwọn kíláàsì kan ti parẹ́. ó bẹ̀rẹ̀ sí parẹ́ láti bíi pé páànù orí wọn yọ dànù, òjò ń wọlé, igi bẹ̀rẹ̀ sí jẹrà. ńgbà tó bá yá blọọkù kíláàsì bẹ̀rẹ̀ sí ní wó díẹ̀díẹ̀. kò sẹ́ni tí yóò tún mọ́, kò sẹ́ni tí yóò tún páànù ẹyọ kan tàbí méjì tó ká lórí ẹ̀ ṣe. from there yóò di wíwó palẹ̀ pátápátá. àwọn kíláàsì tó pọ̀ ó bẹ̀rẹ̀ sí ní dínkù. ìgbà tí mo wọ secondary school, tí mo wọ JSS 1 ní 1988, JSS 1 mi ó dé FGH, lélẹ̀ tó túmọ̀ sí pé JSS 1 ó dé kíláàsì bíi mẹ́jọ, 1A 1B 1C 1D 1E 1F 1G 1H. láyé ìgbà náà ilé ẹ̀kọ́ ń wùyàn lọ, èrò pọ̀ ní public school. kó tó nípa bẹ̀rẹ̀ sí ní gbọ́ wípé ok èèyàn lè dá private, èèyàn lè ní school fúnra lára ẹ̀, kán máa pè ní private school. private school ló dé. lára ẹ̀yin tẹ́ ẹjọ́ lóṣèlú náà lẹ́ ń rówó kọ́, lẹ́ ń rówó ṣe. láti ìgbà náà ni ẹ ti ń paná ẹ̀ṣọ́ iléèwé ìjọba. tàbá wá ní ká rin ìpínlẹ̀ Ọ̀ṣun wò gẹ́gẹ́ bí àpẹẹrẹ, kò sí iléèwé tá a máa dé tá a ní bá condemn classes. lélẹ̀ tó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ iléèwé ló jẹ́ wípé yàrá àkàwé tó máa ṣẹ́kù ń bẹ̀ bí iléèwé ṣe tóbi tó lè má ju 4 lọ. àwọn classes tí máa ń pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a máa ń dé F, tá a máa ń dé G, tá a máa ń dé H, agídí ló fi pé 2 nísìnyí. yes, ní àwọn public school kankan agídí lè fi máa rọ́mọ 25 nínú kíláàsì kan, whereas láyé ìgbà yẹn a máa ń tó 40, 41, 45 nínú kíláàsì kan. ẹ wá béèrè wípé sáwọn akẹ́kọ̀ọ́ ò ní interest nínú ẹ̀kọ́ kíkà mọ́,
àti private àti public school lónìí graduate la wá ń produce expert. mo wá ní ó yẹ ká lè béèrè lọ́wọ́ ẹ̀yin tí ẹ pera yín ní olóṣèlú ilẹ̀ yìí day in day out every 4 years ńlá ń pààrọ̀ yín bí ẹni ń pààrọ̀ aṣọ. a kàn ń pààrọ̀ yín ní kí ni impact yín ní society, kí ni impact yín nílẹ̀ Yorùbá, àṣeyọrí ìwúlẹ̀ lè rí tọ́ka sí pé àgbáríjọpọ̀ gbogbo ẹ̀yin olóṣèlú nílẹ̀ Yorùbá ẹ ti ṣe fún wa tá a lè gbámú. so ìyẹn wà lára nǹkan tí mo ní kí wá béèrè lọ́wọ́ yín wípé àwọn olórí yín àná, àwọn aṣíwájú yín àná, àwọn àwòkọ́ṣe yín àná, wọn ò fẹnu dó lórí, wọn ò jẹ́ ògèdè agbádá lásán, wọn ò jẹ́ ògèdè táìtù lásán, honourable, commissioner, my governor, our president, our senator, no, wọ́n ń jẹ pẹ̀lú impact nílé ayé wa ni. láyé ìgbà tí mò ń sọ àwọn olórí yín ṣètò ìlera ọ̀fẹ́ alábọ́ọ́dé, do you know wọn ò fi ètò ìlera ṣe bísínẹ́sì. mo rántí dáadáa láyé ìgbà náà bàbá ń lọ sílé ìwòsàn, àwọn ìyá wa kì í rògùn, ike ni wọ́n máa fọ̀ dání lọ sí hospital, lọ sí clinic. ọmọ ní malaria wọ́n gbé lọ sí hospital, wọ́n á fún ẹ lábẹ́rẹ́ láì gba $1 lọ́wọ́ àwọn parent wa o. àwọn ike táwọn ìyá wa fọ̀ lọ yẹ ìbáà jẹ́ 6, ìbáà jẹ́ 8, ìbáà jẹ́ 4, wọ́n á rọ oògùn sí. wọ́n á wá kọ iye ìgbà tẹ́ ẹ̀ máa lò sí lára, ṣíbí kan, ṣíbí 2, oògùn oníhóró wọ́n á gbé sínú, wọ́n á kó sínú cellophane, nínú nylon kéékèèké tán máa ń dé pa lẹ́nu yẹn. ilé tó bá jẹ́ 2 wọ́n á fàlà 2 sí 1 tó bá jẹ́ 2 ló fẹ́ lò 1 báyìí wọ́n á fi dáàsì sí láàrin 1 wọ́n á tún fi sí. mo wá ní kí n béèrè lọ́wọ́ yín pé èwo nínú ẹ̀ lẹ́yìn ti ṣe fún wa. ọ̀pọ̀lọpọ̀ bí sáà pè ní clinic lónìí kò sí first aid materials ńbẹ̀, kò sí first aid equipment ńbẹ̀. yá ńgbà tọ́lọ́kadà ṣubú àwa gbé lọ clinic ìjọba ni o. wọ́n wá ní òwú tàbí plaster táwọn ò fi tọ́jú ẹ̀ gan-an, tàbá yóò dá tàbí spirit táwọn ò kọ́kọ́ fi sí kò sí ńlẹ̀, sáà máa lọ rà wá. I was like ẹ kí wàá lè wá ń jẹ́ clinic sí. that means ẹ rí gẹ́gẹ́ bí ilé iṣẹ́ ẹ kàn resume síbẹ̀ ẹ dẹ̀ ń gba salary láì ṣiṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe. bí nǹkan bá ṣe nìkan tó tẹ́ fẹ́ gbé lọ clinic yóò sọ pé ẹ má gbé lọ clinic, ẹ máa gbó lọ sí private hospital. sí ìsìnkú ẹ fẹ́ pa àwọn clinic bó tìjọba irọ́ o, ẹ gbó lọ sí private hospital. wá ní kí n béèrè lọ́wọ́ yín pé àwọn tí ẹ pè ní mẹ́ńtọ̀ yín, aṣíwájú yín àtàwòkọ́ṣe yín, ọ̀nà wo lẹ gbà jọ wọ́n? yes, ọ̀nà wo lẹ gbà jọ wọ́n? well, ẹ fún mi ìṣẹ́jú 2. ẹni tí bẹ̀rẹ̀ fẹ́ta logistics iṣẹ́ wọn dára wọ́n ta sọ́sọ́ wọn kárí ayé. MDT Clearing, Freight and Logistics. bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo Services wá dúró tán láti Nàìjíríà. a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kò tán síbẹ̀. MDT Clearing Services lékè téńté. àṣẹ tó ń tẹ̀jọba tá a gbà ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port. ọwọ́ kan ni MDT á
á clear kọ̀ńténà yín jáde fún yín. bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní ìrajà product sourcing. ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. à á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. ní MDT clearing freight and logistics. akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte. ẹ máa bọ̀ lórí iléeṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos. a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. bákan náà iléeṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún. a tún ti dé bí a ṣe ń dé o. gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwin. ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálálẹ́, ẹ má ka pépà mọ́, ẹ kàn sí wa. a ní pákéjì oríṣiríṣi fún yín. a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. tó bá ti di pé ìbàdí ń wọ ẹ̀ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá. ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement, ẹ lè máa tọ̀ léraléra. ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìtì máa jábọ́. ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra, kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìyá ti máa jábọ́. ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù, ara iṣẹ́ wa ni, lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi. àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára, ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. pẹ̀lú ògo Ọlọ́run ẹ lè rí bákan náà mọ́. mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni, ewé àti pòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. ẹ kàn sí wa, ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080-330-34777 080-330-34777. ẹ bá wà lamẹ́ríkà, kí ẹ wà ní Spain, kí ẹ wà ní UK, ibikíbi tí ẹ bá wà, ó jẹ́ Canada ni, ó lè jẹ́ Port Harcourt ni, ó jẹ́ Abuja ni, ibikíbi tí ẹ bá wà, ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. gbogbo ibi tí ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. ẹlòmíì àpapọ̀ ara ẹ̀ á máa kú, kí ló fà tápapọ̀ ara fi ń kú? ẹ kàn sí wa, ẹ máa mọ̀. ẹlòmíì ọrùn àdédé máa steve,
ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ, ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide, á wá máa ní ìṣòro, á máa ní kàtà gbogbo ìgbà. Kí ló ń fà? Ó ṣeéṣe kó jẹ́ asthma ni, ó ṣeéṣe kó jẹ́ bronchitis, ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080-330-34777. Iléeṣẹ́ Godwem last but not least ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwem, it can never be like Godwem. I used to tell you, health is something to be treasured. Ire o. Awikonko Development Fans Club, ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club, ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club, ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club Worldwide, ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni àkàndá ọ̀rọ̀ Awikonko, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa, ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan, ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234-8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa. Eri ló kú tẹ̀lé-tẹ̀lé. Ẹ̀fọ́ ló kú tiwotiwo. Ògbólógbò àgbà ló kú tòun tèmi ràgbà lọ́rùn. Lọ́tí bá fọ́ mi là. Lọ́tọ̀ tí wọ́n fi àtàkùn rẹ̀ láyé. Tí wọ́n fi ògèdè pò rẹ̀ lọ́rùn. Ó ní ìyẹn ó ní mo gbọ́. Ó ní pípọ́ tí mo gbọ́. Olórí mi ni ò jẹ́ jẹ́ wọn. Ibi tójú rí. Àyà mi ni ò gbé. Ẹnu ò gbọ́dọ̀ sọ lọ wà yìí o. Like I said, bàbá ti ń béèrè lọ́wọ́ ààrẹ gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè pé kí ló ṣe, kí ló fowó wa ṣe, tá à ń béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ẹ̀, báwọn nǹkan kan ń bẹ tó yẹ kó ṣe fún wa, ilé kù díẹ̀ káàtó, ilé ò tí ì tó, ẹ̀ tí ì fọwọ́ débì, ẹ já máa béèrè lọ́wọ́ àwọn gómìnà wa, ẹ já béèrè ipa tó yẹ kí sẹ́nítọ̀ kó ní senatorial district ẹ já béèrè lọ́wọ́ councillor, ẹ já béèrè lọ́wọ́ alága ìjọba àbílẹ̀, ẹ já béèrè lọ́wọ́ house of rep members, kí ni tó ṣe sí constituency. ilé ìgbìmọ̀ asòfin náà wà lóòótọ́, òfin ni wọ́n ń ṣe lóòótọ́, báwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ náà ṣe ń ṣe nìyẹn tán fi ní impact ní south west. Now tẹ́ bá wò dáadáa, mo ti sọ̀rọ̀ lórí ètò ẹ̀kọ́ and you can equally agree with me pé ọ̀nà tí ètò ẹ̀kọ́ gbàgbé rẹ̀yìn sí ayé ìgbà yẹn distance ẹ̀gùn gbọ̀nàgbọ̀nà yàtọ̀ sí ìpínlẹ̀ Èkó nìkan ní ilé ìwé
ni ò ti bàjẹ́ bíi tàwọn ìpínlẹ̀ tó kù gbìyànjú kọ káàkiri ìpínlẹ̀ Ògùn àti láwọn ọmọ tí wọ́n ń kàwé lábẹ́ bambú lábẹ́ àti bàbà nípínlẹ̀ Ògùn wá gbìyànjú bá wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun kó wá wo àwọn iléèwé tí gbó ti kún dórí ẹ̀ àwọn iléèwé tó jẹ́ pé like 1/4 of the classes ló wà in use mo lè mú ọ káàkiri fúnra lára mi ọgbọ́n nǹkan tí mo sọ like 1/4 like kí wọ́n ní 20 classes kó jẹ́ pé 4 péré tàbí 5 péré ló wúlò ń bẹ̀ bó bá wà mo lè mú ẹrìn káàkiri bó bá dẹ̀ fẹ́ kí n bọ́ record fídíò àbí kí n ya picture káàkiri máa send ẹsẹ̀ so gẹ́gẹ́ bí olóṣèlú ńlẹ̀ Yorùbá lórí ètò ẹ̀kọ́ ẹ fail wa especially àwọn governors ọ̀pọ̀lọpọ̀ bí ló ti jẹ́ pé àníìdí flyover àníìdí bíríìjì ẹlẹ́sẹ̀ ṣùgbọ́n torí iṣẹ́ àárí mi gbogbo tó yẹ kẹ́ ẹ ná lórí ẹ̀kọ́ tó yẹ kẹ́ ẹ ná lórí ètò ìlera fáwọn èèyàn afárá ẹlẹ́sẹ̀ lẹ fi ń ṣe káàkiri flyover lẹ fi ń ṣe káàkiri káyé o lè rí nǹkan tẹ́ ẹ ṣe kì í ṣe kó lè wúlò fáráàlú ọ̀pọ̀lọpọ̀ ibi tẹ́ ẹ ti ń safárá ẹlẹ́sẹ̀ ó wà fún kẹ́ ẹ lè ráàyè tètè mọ́ ráàyè kọjá ni torí pé ẹ̀fẹ́ ní sùúrù ẹ̀fẹ́ dúró fún nǹkan kan àwọn aṣíwájú yín ìgbà náà ò sí bẹ́ẹ̀ àǹfààní tí ìlú fẹ́ jẹ ńlò lórí èrò wọn nípa nǹkan amáyédẹrùn ẹ fẹ́ẹ̀lì wa o nípa ètò ọ̀gbìn ẹ fẹ́ẹ̀lì wa because gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ ó yẹ kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ó ní sáré ilẹ̀ tó pọ̀ tí wọ́n ti máa ṣe ọ̀gbìn ká ní gbogbo ilé wà in place kò ní sáré wo ebi ń pa wá tó gbòde kan orin ìlú le kókó ìbá ti dẹ̀rọ̀ tipẹ́tipẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Báyọ̀ Adégbóyèga ìlú le kókó Ọlọ́run wá sọ ìlú dẹ̀rọ̀ o ìlú le kókó Ọlọ́run wá sọ ìlú dẹ̀rọ̀ o kárí jẹ kárí mu kárí ná kárí lò kárí jẹ kárí mu kárí ná kárí lò káwa rówó fi sìn ọ́ Ọlọ́run wá sọ ìlú dẹ̀rọ̀ o ìlú òdédélé àwọn ará abẹ́ni ẹbí àwọn jẹgúdú jẹrá àwọn ará abẹ́ni ẹbí ẹ̀yin olóṣèlú ló ń sọ nípa ẹ̀ àwọn àfẹ́mí àwọn ará abẹ́ni ẹbí àwọn bó ti lè rí orí àwọn ará abẹ́ni ẹbí àwọn ìgídà ẹ̀yẹ́fò àwọn ará abẹ́ni ẹbí ìlú lè débi wípé bàbá ò lè bí ọmọ bóyá ó ti yó àyàfi bóyá ó ti jẹun a ò lè jẹun tó wù wá mọ́ ohun tí aríladẹ̀ ń jẹ a lè wọṣọ tó wù wá mọ́ aṣọ tí aríladẹ̀ ń wọ̀ o a ò lè sunlé tó wù wá mọ́ ilé tí aríladẹ̀ ń sùn a ò lè wọ bàtà tó wù wá bàtà tí aríladẹ̀ ń wọ̀ o Ọlọ́run wá pa àgbà yìí dà o Ọlọ́run wá pa àgbà yìí dà kó bá wa mú gbà tó dùn wá bàbá bójú wọlé o dákun wá pàṣẹ ìtura wá wò jinlẹ̀ dáadáa pé tàbá ní kọ́lọ́hún wá pa ìgbàdà fún wa ta ní kọ́lọ́hún ọba bójú wọlé kó wá pàṣẹ ìtura fún wa kí ni ta fẹ́ béèrè pé kọ́lọ́hún wá ṣe fún wa gangan sáfẹ́ sọ lọ́run di télọ̀ tí ọmọ rán sọ fún wa ni àbó ní yọ́ ọmọ taṣọ tí ọmọ ra sọ fún wa àbọ́lọ̀ ní yọ́ ọmọ dáko tí ọmọ fóúnjẹ sí wa lẹ́nu a ní àwọn èèyàn lẹ́lẹ́kajẹ̀ka ṣùgbọ́n tí wọ́n perform duty wọn níbi tán ti jẹ́ ká mọ̀ wípé interest tàwọn nìkan làwọn gbé lọ síbẹ̀ for how long are we going to do this? Well, àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ n ò fẹ́ kọ́ pọ̀ jù torí àǹfààní ẹ̀yin tẹ́ ẹ fẹ́ wò ó bí ò bá ronú mo pe léyìí ìbéèrè
lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣolórí wa tàbí kí n pè ní àkàwé àwọn aṣíwájú olóṣèlú tó ti wárí àtàwọn tí wọ́n ń bẹ́ńbẹ̀ lọ́wọ́ àwòkọ́ṣe wọn lẹ pè wọ́n àwòkọ́ṣe yín lẹ pè wọ́n ǹjẹ́ ẹ tẹ̀lé nǹkan tí wọ́n ṣe wọ́n gbìyànjú agbára tiwọn wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan àrítọ́ka sí kílẹ̀ yìí ń ṣe kílẹ̀ yìí ti ṣe kílẹ̀ yìí ń ṣe lọ́wọ́ tá a lè rí tọ́ka sí àzẹ̀ntà lè kírẹ́dìtì ẹ̀ mọ́ kọ yín bóyá ó jẹ́ gómìnà nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ mi bá wí o ó jẹ́ sẹ́nẹ́tọ̀ nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ mi bá wí House of Rep members nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ mi kàn ọ́ alága ìjọba àbílẹ̀ ọ̀rọ̀ mi gún ọ kánsílọ̀ ọ̀rọ̀ mi kàn ọ́ because ẹni owó tí wọ́n bá ní kẹ́ ẹ̀ náà ń bi tẹ́ ẹ wá owó yín kọ́ o owó ìlú ni o and again gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ nílẹ̀ Yorùbá ọ̀nà wo lẹ́tijọ́ ń ṣe àṣepọ̀ lórí ọ̀rọ̀ wo lẹ́jọ́ ń jíròrò lé lórí gẹ́gẹ́ bí gómìnà tó wà ní region wa kí làwọn nǹkan àṣeyọrí tẹ́ ẹjọ́ fẹnu kò lé lórí pé o ókè o àjọ jẹ́ gómìnà ní South West àjọ jẹ́ gómìnà nílẹ̀ Yorùbá kí ni tá a fẹ́ pè láṣeyọrí tá a fẹ́ fi bára dọ́gba ẹ̀yin sẹ́nétọ̀ tẹ́ kó nílẹ̀ Yorùbá lọ sí Àbújá ire wo lẹ ti mú wá bá wa ní South West padà àǹfààní wo lẹ ti mú padà bọ̀ wálé tá a fi mọ rántí yín gbà tí ẹ bá lọ ilẹ̀ ọlọ́ràá nílẹ̀ Yorùbá ẹ̀ ń gbẹ̀tọ́ wa ẹ fi ń sọ wá daṣálẹ̀ àwọn ìbéèrè tí mo wá béèrè lọ́wọ́ yín nìyẹn lélẹ̀ tó túmọ̀ sí pé mo ti sọ fún yín pé mi ò ní jẹ́ kó pọ̀ yóò ní apá kejì ẹ láìkẹ́ follow page mi lórí Facebook Awikonko Live Awikonko Live ẹ subscribe sí YouTube channel mi Authentic Yoruba TV Authentic Yoruba TV bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +2349048519362 and again kó tó di pé ń gbọ́n máa lọ mo ní kí n ra ilé tí ayẹyẹ ọjọ́ òbí mi ó máa tó dé ó máa tó dé ọjọ́ Sunday yìí náà mà ní níbi tí mo ti sọ pé mo ní ètò kan pàtàkì tí mo fẹ́ ṣe fún ayẹyẹ ọjọ́ òbí mi I'm not in position to celebrate it tí màá sọ pé màá kó èèyàn lẹ́nu jọ màá pélé jọ màá pọ̀nà jọ pé mo fẹ́ ṣayẹyẹ ọjọ́ òbí ṣùgbọ́n mo ní project tí mo fi sọrí ṣé ẹ gbàgbé ó wù mí mo dẹ̀ fẹ́ k'Ọlọ́run ràn mí lọ́wọ́ láti ní rédíò station tọ̀dọ̀ mi lélẹ̀ tó túmọ̀ sí pé tó bá di lọ́jọ́ birthday mi August 18 láago 8 lálẹ́ Nigerian time òun náà ni màá ṣe online fundraising ìkówójọ oní 200 million naira láti ní FM radio tèmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ bá ń ṣalábàápàdé mi lórí social media mo ti ń béèrè fún àánú àwọn èèyàn mo sọ pé ókè o èèyàn 500 tó lè fún mi ní 100,000 naira but unfortunately response yẹn ò dàbí alára mo á wò pé sẹ́ni tó mọ̀ gbà tọ́lọ́run ó ṣàánú fún yàn tó bá di August 18 láago 8 lálẹ́ ẹ jájọ pàdé lórí Facebook Awikonko Live lórí YouTube Authentic Yoruba TV lórí TikTok Àkàndá Ọ̀rọ̀ Awikonko a máa pàdé lórí WhatsApp náà 0915 1479399 +234 915 1479599. Èdè àti àṣà Yorùbá ò ní parun. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jó lórí lónìí ẹ má torí pé wà nípò kẹ́ fi pòpò yàn mọ́lẹ̀ ntọ́ bá jẹ́ tọ́ ìlú ẹ ṣe fún ìlú o torí òní kọ́ torí ọ̀la ni o
torí àwọn ọmọ tẹ́yìn náà ń fílẹ̀ ẹ má gbàgbé o pé ẹni tí ó sọ̀kò sórí òrùlé yóò gbọ́ tẹnu onílé ẹni ó ṣègbọ̀nsẹ̀ sọ́nà lálọ́ yóò bí sísìn gbà tí bá ń padà bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n dọmọ gànfẹ́ lónìí torí àríkànṣe kan ni o ọwọ́ tó bá dilẹ̀ ìṣọwọ́sẹ́ fún wọn wọ́n padà bọ̀ nígbàkúgbà láti wá fún ẹni láti wá tẹ̀síwájú àkọlé èyí tí mo pè ní Yorùbá ronú apá kejì títí ìgbà náà mi ò ní gbọ́bi sí ẹ̀ ní gbọ́bi sí mi àtẹ̀mí àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ́ra ó dìgbà kan náà.